àríyànjiyàn lórí ewì tó wọlé dé. ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ ó ní ìdí àlàyé ọ̀yá ẹ jẹ́ ká jọ ṣàgbéyẹ̀wò. pékélépékèlè ìyàwó ti gbọ́kọ sọ́lẹ̀ ní gbangba ìtìjú dé. ojú ti gbá igbá fọ́ ojú tàwo tán ganan lórí kankéré ó tú yagbá. ojú tàkọ̀kọ́ omi akọ̀kọ́ dànù. ológun dúdú dé. mo fẹ́ mọ wíbóró ń bótó mo fẹ́ mọ wíbóró ń bótó ológun dúdú fẹ́ mọ wíbóró ń bótó. àrá ewì fẹ́ mọ sán láìrọ̀ òjò. bọ́mọdé bá kọyín alẹ́ ni wàláì tàláì àgbà fìtàn balẹ̀ gbòòsà. ojú ti látòkó ojú ti kàn tó wẹ̀wù ẹ̀jẹ̀. ìgbà wo lójú òní tẹrú tá a pa nítàn ní gbàgede ọba. mo fẹ́ sísọ lójú egúngún bọ́ba lè sáré ó lè gba horo sí horo. mo fẹ́ lù bẹ̀m̀bẹ́ ọ̀rọ̀ tí borí gbogbo olùmọ́lẹ̀. Ọ̀nìrìṣà kì í sábọ̀ rẹ̀. wèrè òpònú ni gbogbo ẹni tí bá ń dorí ìtàn Yorùbá kodò. àrólé Oòduà lolú ayé kábíyèsí Ọọ̀ni tó jọ́ lọ́fin. abọ́rẹ̀ ò lè rólé fòdùà. ẹni tí ń ṣẹbọ tí ń ṣètùtù ni wọ́n ń pè bẹ́ẹ̀. babaláwo oníṣègùn àwọn labọ́rẹ̀. àwa ò gbórí pé bóyá ó níbi tàrólé Oòduà ti ń dífá. àrólé Oòduà pẹ̀lú Oòduà wọ́n jọ ń ṣèjọba ni. èèyàn tó bá lọ́pọlọ yóò mọ̀ pé Oòduà ò lè gbádé orí ara rẹ̀ fábòrìṣà. ìgbà tí bàbá yín bí yín tẹ́ ẹ pera yín lọ́mọ ẹ̀ tàbọ́mọ ọmọ Oòduà. ó yẹ ká ẹ lè ṣàlàyé kí ló dé tó fi yín sílẹ̀ tó ṣe pẹ́ lòmíì lo Oòduà gbádé fún. a jẹ́ pé àrólé lórí kó kápébù láti máa tọ́ yín sọ́nà ló ṣe gbádé orí ara rẹ̀ fóòṣà. kọ́ wá jẹ́ pẹ̀lú Aláàfin l'Oòduà gbádé fún tó fi ṣe olórí. ayé ò ti polúkúrúmuṣu. Aláàfin tó tàyàwó àtàwọn ọmọ rẹ̀ pẹ̀lú gbogbo ará Ọ̀yọ́ lẹ́rú fóyìnbó ìbá ti ta dé arèfé èbó. adé kan ṣoṣo tó Oòduà ní ìbá ti wà ní mùsíọ̀mù ní Lọ́ńdọ̀nù. gbogbo àwọn ohun ìṣẹ̀ǹbáyé lọ́yọ̀ọ́ ló ti wà ní mùsíọ̀mù ní London. ẹ lọ sí London ẹ lọ confam. títí kan rí eégún gbogbo aṣọ gbogbo ìlú ìbílẹ̀ tó wà láàfin wọn ló ti lọ. tó bá ṣe pá láàfin làgbà ọba tó tọmọ rẹ̀ lẹ́rú níjọ́sí yóò ta gbogbo Yorùbá káfàtà. Ọ̀nìrìṣà ó ṣojú Oòduà ó tún sẹ́yìn Oòduà lọ́wọ́lọ́wọ́. lọ́jọ́ tí bàbá ti lọ àrólé rẹ̀ ló ń ṣèjọba. ẹ̀nàwọ́ tá a bá rọ́mọ kọ́mọ tàbọ́mọ ọmọ tó Oòduà gbádé fún kó nawọ́ ẹ̀ sókè. gbogbo adé tí kálukú yín ń dé Ọ̀nìrìṣà lẹ gbà lọ́wọ́ ẹ̀ kì í ṣe Oòduà. adé kan ṣoṣo tó ní adé arè kò sí lórí kábíyèsí kankan. kí lọ́wọ́ adé tẹ̀ wá ń fagagbága. ọba kan ṣoṣo tó Oòduà gbádé orí ara rẹ̀ fún làrólé irúnmọlẹ̀ olúayé ọlọ́fin Ọ̀nìrìṣà. lọ́dún tí bàbá yín Odùduwà ti lọ ọjọ́ wo l'Aláàfin ṣèrántí bàbá rẹ̀ Oòduà. abájọ tó gun ọ̀jẹ́ kó sinmi. ìlú Ọ̀yọ́ Aláàfin àtijọ́ ṣe bógun ló kó wọn lọ. bóyá lẹ mọ̀ pébi tẹ́ ẹ wà yí ẹ̀yin Ọ̀yọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló ní. Ṣọ̀ún gangan ló ní ilẹ̀ tẹ́ ẹ wà. ẹ jẹ́ mọ́ tàsí àgẹ̀rẹ̀ sọ́ba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kẹ́bọ̀rẹ̀ lẹ́mọ̀ṣọ́ mọ́ dìde sí yín togun ti lé toko. Ilé Ifẹ̀ nìkan ni wọ́n ti ń ṣèrántí Oòduà lọ́dọọdún. wọ́n ń sọ lọ́jọ́ wọ́n ń ṣe dì nífẹ̀. ọba wa Ọbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà tọ́ba jáwọn ní tiẹ̀ ń jàjà t'Aláàfin Ọ̀yọ́ ń jà yìí ìbálójú. torí pé lọ́dún ogún dé tójú Oòduà fọ́ ọwá ló lọ rèé bòkun Èkó wá tí wọ́n fi lajú bàbá rẹ̀ níjọ́hun. ọwá Ọbòkun tó kópa pàtàkì nínú ayé Ọlọ́fin Oòduà ṣe rí kó fira rẹ̀ sípò ọ̀wọ̀. òfìfo àgbá ní ń dún òfìfo àgbá ní í pariwo. abájọ wọn láriwo ní ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ àdọ́yọ̀. ìgbà tí gbogbo wa ti mọ̀ pé lé ariwo náà nílùú Ọ̀yọ́. báwo lọmọ ṣe fẹ́ ju bàbá ẹ̀ lọ. ẹni ẹ pè ní bàbá yín tó jẹ́ Ọ̀rànmíyàn níbo ló kú sí. bóyá l'Aláàfin tiẹ̀ mọ̀ pórórí Ọ̀rànmíyàn bàbá wọn Ilé Ifẹ̀ ló wà. afẹ́fẹ́ ti fẹ́ Ọ̀rànmíyàn ò gbádé kúrò nílé Ifẹ̀. adé aládìkún là ń gbọ́ pé wọ́n ń dé. Ọ̀ràngún ládé
onípòpọ̀ pópó ládé onísàbẹ̀ òfìsàbẹ̀ ládé adé ń bẹ lórí Aláké Ẹ̀gbá àti gbogbo ọmọ Odùduwà tó kù aládé wọn níbo ládé Aláàfin wà ṣíọ. recognition táwọn òyìnbó f'Aláàfin Ọ̀yọ́ ní jọ́síjọ́sí ló sọ́dọ̀gẹ́ ìdí tẹ́ fi ń rórúkọ Aláàfin Ọ̀yọ́ nínú àwọn ìtàn awúrúju tí wọ́n kọ ni pé Aláàfin Ọ̀yọ́ nìkan lọ́ba Yorùbá tó gbàbọ̀dè nínú gbogbo ọba pátápátá ti létoko ó mà ṣe o. òwò ẹrú tó ń ṣe pẹ̀lú àwọn òyìnbó tí ń kó gbogbo ọmọ rẹ̀ nílùú Ọ̀yọ́ àtàgbègbè Ọ̀yọ́ lẹ́rú tí ń kó wọn lẹ́rú tó ń tà wọ́n fóyìnbó. òwò ẹrú ṣíṣe iṣẹ́ ẹrú títà ló sọ bá wọn di kòríkòsùn àwọn òyìnbó. ohun tó jẹ́ k'Aláàfin ó pọ́pùlà nìyẹn. òwò ẹrú ṣíṣe ni òun àtọba Aláké nílẹ̀ Ẹ̀gbá wọ́n jọ bóyìnbó dòwò pọ̀. tẹ́ ẹ bá ń gbọ́ Mr. Iron Rod, Mr. Ray Power, Mr. Sweety, Mr. Igilango ìran àwọn èèyàn dúdú t'Aláàfin Ọ̀yọ́ ta bàbá wọn lẹ́rú tí wọ́n padà wálé ni wọ́n ara wọn l'Àjàyí Crowther. òwò ẹrú ló jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ tètè sáré kàwé ju gbogbo Yorùbá lọ. ìdí ni wípé àwọn ọmọ wọn bí Àjàyí Crowther táwọn òyìnbó kó lẹ́rú lọ níjọ̀hún àná òyìnbó ló wá sáré fi wọ́n sílé ìwé tí wọ́n ń kọ́ wọn lédè òyìnbó kíákíá wọ́n kàwé tán wọ́n mú wọn wálé kí wọ́n lè ṣàtúmọ̀ fáwọn bàbá wọn tí wọ́n ń kó lẹ́rú lọ. àwọn ni wọ́n ń ṣògbùfọ̀ f'Aláàfin Ọ̀yọ́ iye ẹrú tóyìnbó rà. gbogbo treaties tí wọ́n l'Aláàfin Ọ̀yọ́ fọwọ́ sí gbogbo ìwé tí wọ́n ló sáìn lọ́dọ̀ àwọn òyìnbó níjọ́sí kì í ṣe kó jó lórí ọba torí pé ó jẹ́ kọ́sítọ́mù àwọn òyìnbó ni wọ́n ṣe gbé e lárugẹ nígbà yẹn. ìgbà táwọn ọba tó kù ọ̀gbà kí wọ́n kọ́ ọmọ wọn lẹ́rú níjọ̀hún àná ni wọ́n sọ wọ́n di pàǹkàrà. ìkà lọ́ba tó torí ara rẹ̀ tó torí àtìlà tó kọ́ ọmọ káyà rẹ̀ lẹ́rú fáwọn òyìnbó. ó yẹ kó yé eyín ìkà ọba ni. wọ́n ní gbogbo Aláàfin Ọ̀yọ́ ló dájú ṣe é rántí Adéyẹmí II tó fún Bọ̀dé Thomas lépè. Bọ̀dé Thomas ọ̀kan ṣoṣo ọmọ tó kọ́kọ́ yanjú nílùú Ọ̀yọ́ ló pa. lọ́ba ní kó máa gbó bí ajá ẹ lọ kàwé gbogbo Aláàfin tó ti jẹ. ọba àwọn tíjọba ọ̀rọ̀ lóyè ṣe bẹ́ẹ̀ rí pó lọ rè sígbà ìwà wò. èpè sáá lẹ́nu Aláàfin kí ló dé kí ló ṣẹlẹ̀. a ó lẹ̀ ṣépè ó ṣépè ńláńlá fúnran Ọ̀yọ́ kì í ṣe gbogbo Yorùbá ló ń bá wí. Adéyẹmí II tún dé Adéyẹmí tún dé òun tún ṣépè fọ́kàn ṣoṣo lú ọmọ wọn Bọ̀dé Thomas ni mò ń wí yẹn. Aláàfin Ọ̀yọ́ tó tún jẹ òun tún pa bàbá ọba abòmíì. ẹ dárúkọ Ọ̀nìkan tó lákọsílẹ̀ ìwà ìkà nílé Ifẹ̀. gbogbo Olúbàdàn tó ti ń jẹ gbogbo wọn ló lákọsílẹ̀ rere. ẹ lọ Adó Èkìtì ẹ lọ kàtàn ìwé Adó gbogbo ọba tó ti jẹ níbẹ̀ ló nítàn tó dùn. ọba jọra nípínlẹ̀ Èkó ọba Arómirẹ́ gbogbo èèyàn ló ń sọ nípa rẹ̀ pé kì í bínú olóore ni. ọba rere lata ọjà lóṣogbo ọba rere lọ̀rọ̀ gún léèlà irú ọba rere bíi tìyàn àgbàlẹ̀ ò wọ́pọ̀. oyè ọ̀kan lọ́mọ Oòduà oyè t'Aláàfin Ọ̀yọ́ ń forí dólẹ̀ lé lórí. Aláàfin Ọ̀wọ́ Adé kò ìjọba tí wọ́n fi Sànúsí joyè tí Sànúsí ti joyè ọ̀kan lọ́mọ Oòduà. ṣé bàbá Adéyẹmí Lámídì ń bẹ láyé ó kọ́ngratúléètì Sànúsí kí lẹ wá ń bá ká tó bá ní tó rú ọ lójú. Ọ̀wọ́ Adé ṣé bó yẹ kó tọ bàbá ẹ̀ lọ ni Ọ̀nìrìṣà ló yẹ kó rè é bá kí wọn ó yanjú gbogbo ẹ̀ ní kọ̀rọ̀. ẹ wò ó ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe bó kúregbé kò tí ì kúregbé. ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí mo fẹ́ kó yé yín bó sì ń gbóná fẹlifẹli. gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ nínú ikú bàbá ọba Ọ̀yọ́túnjí ẹ jẹ́ lọ wá lọ́ọ̀yà sílẹ̀ kásìkò ọ̀rọ̀ tó. tẹ́ ẹ bá ló ti lọ ẹ gbọ́ dáadáa kò tí ì lọ ìyẹn 20 ọdún ni. gbogbo ẹ̀yin olùgbèjà aláìlára ẹ bá wa dá sọ̀rọ̀ náà. wèrè kan tún ti jáde mi ò mọ̀ bóyá ẹ ti gbọ́ níbí. ó ti já sórí títì ní Libya. wọ́n ló wá sílùú Ọ̀yọ́ ó wá ra lẹ̀kẹ̀ ó ra dé ọba ó rọ̀ pa lẹ̀kẹ̀. wọ́n ní pípadà tó padà sí Libya láti Nàìjíríà ló bá ń pariwo ara rẹ̀.
ó ní wọ́n ti fòun jẹ ọba Yorùbá nílùú Libya ẹ̀ wá gbani ọmọ Nàìjíríà ọba wa gbalẹ̀ ògbóko àti kẹran mérò àti dalúrú pọ̀ mọ́ ṣàpà àti rọ́bà amúgbó àti rọ́bà Yorùbá tó mú odindi ẹnẹsí tó mú ògógóró tán tó lòun fọ́ Ọ̀nìrìṣà ní 72 hours mi ò mọ̀ bóyá ó ti pé bóyá kò tí ì pé bóyá 72 years kí ni ká wá pẹ̀lú ọba eléyìí ẹ dákun ẹ gbani wèrè tuntun tó ṣẹ̀ṣẹ̀ já ní Libya ńkọ́ báwo la ṣe ṣèyí sí ọmọ Nàìjíríà ọmọ Odùduwà ẹ fejò sórí òrùlé ẹ ń sùn fọnfọn ọ̀nà àtúnṣe ló kù ká wá ọmọ Yorùbá àtàtà ṣé bí mo sọ tí mo fi kọrin tí mo fi kéwì nígbà kan pé kò du àwọn wálé gbogbo yín fetí pàlàbà ọ̀rọ̀. Payment received in OPay. Ẹ̀ka sí wọ́n nílé ń jó lóko aráalé ní òkàn ń wọ́n nílé ń jó nígboro apara oko wọn ò dáhùn. Mo mú dá yín lójú gbogbo wa pátá lásìpàdé lẹ́sẹ̀ odò pẹ̀lú korobá tí kálukú ọmọ wa pọnmi fún ara wọn. Ṣé kò yẹ ká láàfin ti lọ bẹ̀bẹ̀ kí n ti rùn nílẹ̀ ó tán kí kálukú ó lè padà sójú ọ̀nà. Ìgbòho bú Ọ̀nìrìṣà ọjọ́ tó ti wá fẹ́nu gbolẹ̀ tó wá bẹ̀bẹ̀ láàfin Ọ̀nìrìṣà tó túbá nìjà ti tán ni gbogbo tí ń jẹ́ túkù òun ọ̀tẹ̀ parí sí. Aláàfin dìde dìde lọ yọjú sí bàbá yín kí bàbá Ọbásanjọ́ tẹ̀lé ọ kí President Bọ́lá Tinubu wà ń bẹ̀. Ọ̀nìrìṣà kábíyèsí o lórí ayé gbogbo Ọlọ́fin Àdìmúlà o gbọ́dọ̀ bínú kábíyèsí o gbọ́dọ̀ bínú ọlọ́mọ yọyọ ni ọ́ gbọ́dọ̀ bínú tó o bá bínú nǹkan lè bàjẹ́ débi pé kò ní ṣe é túnṣe abiyamọ torí pọ́mọdé oúnjẹ rẹ̀ nù tó wá bínúbínú tó lọ sọmọ rẹ̀ sódò ńkọ́ ṣé tínú abiyamọ bá rọ̀ kó tó délé ńkọ́ sákìdánidání lè lọ gbọmọ padà lọ́dọ̀ Olúwẹ̀rí ni Ọ̀nìrìṣà kẹrin sì dọ̀ yọ̀ ọ́ gbọ́dọ̀ bínú àgbà tí ò bínú lọmọ rẹ̀